bóyá ọ̀nà ibi tí mo lọ lẹ́yìn náà lọ. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni, ṣé mo lè sún yín síwájú díẹ̀? Ẹ ṣeun. Okùn ayé yín á lójútùú. Èmi náà kì í ṣe aṣàlẹ̀ jẹjẹ bẹ́ẹ̀ tí orí obìnrin rí o. Torí mo ti níyàwó, mo dẹ̀ ti lọ́mọ méjì. Òkè òkun ni wọ́n wà. Ọ̀rọ̀ ọlọ́bàdé tí mo fẹ́ Má dán wò. Má sọ ipò jẹ. Nítorí irú yín ni irú àwa ṣe ń bẹ. Kò yé mi. Báwo ni ti ọ̀dọ̀ ṣe jẹ́? Ṣé ìyálóde ni ẹni àbí ìyálọ́jà? Àbò lórí obìnrin àbí báwo? Ìyá gbogbo wọn lè ní ṣe. Bèrè lọ́wọ́ ayé ṣókùnkùn tó jẹ́ aláfọ̀rọ̀lọ́rẹ́. Ọ̀ṣunláwẹ̀. Òrìṣà ajé ni mí nílẹ̀ rẹ̀. Òrìṣà ajé ni mí níbi gbogbo. Ọ̀tá. Ẹ ṣeun. Ẹ ṣé.